ní ìtẹ̀síwájú nínú òfin mẹ́wàá kí Ọlọ́run mú kí Mósè, òfin kẹsín òun ni mo yá gbéyẹ̀wò lónìí, òun ni àgbẹ̀dọ̀. Bọ́dẹ̀ rán létí kó Ọlọ́run bá ti pe òun lágbẹ̀dọ̀ wẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe é. Ọní bá dá ó lé ọ dàbí ọmọ kan mọ́ súná ni òun á jó. Ìwẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí èké, ẹ̀rí urọ́ nǹkan rẹ̀ kúnlẹ̀ ayé lónílé yìí ni o. Urọ́ ti gbòde kan lùgbàmúrì gan kọ́ níbàárẹ̀ aṣọ ẹ̀tọ́ gan ọyọ́ mo fẹ́ gbà á gbọ́ torí kẹ́hìn urọ́ lè kúnnú ayé, urọ́ lè gbòde ayé kan líkété bí urọ́ ti jọba. Lùgbà gan kò fẹ́ porọ́ ni wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wí n kò fẹ́ wí o òrọ́ ni ṣùgbọ́n wàá rọ́mọ ènìyàn àmọ́ Ọlọ́run aṣelérí ọ̀rá rán àìkú bá porọ́ àìbá kẹsẹ̀lẹ̀ sí òun wà rí báà ni. Ọlọ́run kọ́ kí ọmọ Ísírẹ́lì wí wẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí òrọ́ wẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí èké. Òfin kan Ọlọ́run mú kí Mósè láti òfin kínní títí dé kẹrin nípa tọlọ́run ni ṣùgbọ́n láti òfin karùn-ún sí kẹwàá òfin ní ní ṣe pẹ̀lú ìhà ọmọ ènìyàn. Ló ní o ẹ̀rí èké ọ̀fúnjù òtítọ́ ọ̀fún ìmọ̀lẹ̀ ọlọ́ ìmọ̀lẹ̀ nílé ẹjọ́ ni ẹ̀rí èké ọlọ́ òtítọ́ ọlọ́ ìmọ̀lẹ̀ nílé ẹjọ́ ẹ̀rí èké ẹ̀ ṣàkóbá ìkórìíra ọmọ ẹnìkejì. Ẹ̀rí èké ọ̀ ṣàgbàtẹrù ọ̀dẹ̀mọ́sẹ̀ ẹ̀rọ ọmọ ìmúlẹ̀ kó bá lọ sínú òwe orí 6 ẹsẹ̀ 16 líbẹ̀ Bíbélì wí ohun 6 lọ́lọ́run kórìíra ìwé ẹ̀yọ̀ ní ohun 7 níwájú rẹ̀ kó bá ka ohun 6 ni wàá rí pé ẹ̀rí èké sọmọ ẹnìkejì lébẹ̀. Nǹkan ìpele ẹ̀rí èké ni nígbà kí ìwé òwe orí 25 ẹsẹ̀ 22 ẹ̀dá mẹ́rùn bá ka ṣàlàyé rẹ̀ ìdà olóró ni ọfà búburú nìkan ta sọ nìkan bá jẹ́rìí èké nì mọ́. Wàá rí pé lọ́pọ̀ gbà ìrá kan bá ti jẹ́rìí èké lòdì sí hàn lépa hàn lágbára láti yọra ran. Ọ̀pọ̀ ìgbà gan na torí bá kàn pa án kàn ṣùdájọ́ ran lọ́nà burúkú. Wọ́n àwọn ìwé èrè èké nìkan náà ṣe sí Jésù Olúwara títí kan yàmú kan má gbélébú. Ọkùnrin ayé ló nílò lórí ẹ̀rọ ayélujára lórí tẹlifíṣàn lórí rédíò ọ̀nìyàn gan lọ sílé ẹjọ́ kẹ́ ẹ mọ̀ọ́mọ̀ yà á gbé ó kẹ́ yà á jẹ́rìí èké nínú ilé lébẹ̀ lórí ìtàkùn ìbádọ́rẹ̀ẹ́ lébẹ̀ ẹ̀rí èké ọgbà ayé kan níbi iṣẹ́ gan sí kọ́ ọ̀nìkan bá ti mọ̀ fẹ́ ràn rẹ̀ ajákun dìtẹ̀ rẹ̀ àpòrọ́ mọ́ à ń ṣe lérí à ń ná torí ó kàn án rí lébẹ̀ à ń jẹ́rìí èké ọmọ pamọ́ nìkejì ọfà olóró ni o ṣùgbọ́n ṣé wọn yóò lọ láàrin ìjòyà rẹ̀ Ọlọ́run bá wí kó mo jẹ́rìí èké ó jẹ́rìí èké ni ó di dandan kó jòyà rẹ̀. Lónìí wọ́n yóò ṣàtúnṣe kó bá ti ṣerú bá bóyá kété olóko kójọ kọ́ ní báyìí bóyá èòbí èòrọ́ lọ́mú kọ́ wàá ronú padà ní o wíṣẹ́ Ọlọ́run ti yọ gbà owó bàlúwé Àìsáyà orí 1 ẹsẹ̀ 18 sísàlẹ̀ lébẹ̀ ikọ̀ wa ló ní o kàn jọ sọ àsọyé pọ̀ bó ti wù kẹ́sẹ̀ rẹ pọ̀ tó wọn à dáríjì ọ́ kó bá jẹ́rìí èké ronú padà torí ẹ̀yìn rẹ̀ dáa ronú padà kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà sínú ayé rẹ̀ á dáríjì ọ́ o wàá rí dán ní ayẹyẹ òjò lórúkọ mi ọmọ àbálábí tán mo wí hàn ọ́ o jìnnà sùnkàn Ọlọ́run bá ti jìnnà sí ẹ̀rí èké dáa máyé rẹ̀ kí Jésù kẹ́ ti pẹ́ jù ire o.